Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Jagunjagun ló ń bọ̀, ààrẹ jagunjagun ló ń bọ̀, aṣíwájú ogun kò gbọ́dọ̀ káyé ogun, jagunjagun ló ń bọ̀. Ẹ bá kí bàbá olóyè tuntun, ọmọ rẹ̀ ni Sọ̀dí Gọ́lọ́tọ̀. Sọ̀dí Gọ́lọ́tọ̀ ni ẹ bá ń kọ́ mọ́ ní. Bálẹ̀ ìkórè. Àbí ọmọ yín ni ọmọ kábíyèsí ni. Bẹ́ẹ̀ ìkọládé ìyá wa nìyẹn ní gbogbo bíkíbi nílẹ̀kílẹ̀. Yèyé Odùwà ìyá wa ni. Tó bá pè yàn ní yèyé dàbí ìsùpè, òun ni ìyá wa tó bí mọ́tò. Yèyé Odùwà jẹ́ náírà tó ìkọládé. Yèyé Odùwà jẹ́ náírà tó ìkọládé. Bóyá ààrẹ. Oníkòyí palẹ̀ ogun mọ́, òrìṣà máa jẹ́ òtẹ́gùn mi kọ́dé. Oníkòyí palẹ̀ ogun mọ́, òrìṣà máa jẹ́ òtẹ́gùn mi kọ́dé. Kábíyèsí, ọmọ lórí báládé ìkáwọ̀ yẹn ṣe. Alábọ̀ ni tó wọ́n ta olóògbé bọ́lé ẹsẹ̀ kẹ́dọ̀. Àlùbáríkà ẹlù kí n gbèrú. Alábọ̀ ni tó wọ́n ta olóògbé bọ́lé ẹsẹ̀ kẹ́dọ̀. Olórí tọ́lá ní ká ọ̀hún. Alátàní tó wọ́n ta olùkíkọ́ lẹ́sọ̀ kẹ́dọ̀. Aṣọ ní omi, àṣẹ mi ìdálé lẹ́dọ̀ ha. Olórí tọ́lá ní káwò, gbogbo mọ̀ dáràn. Tọ́lá ní káwò. Bàbá ní káwò, olórí kábíyèsí, bàbá ọlọ́sọ̀, gbogbo ọmọlú, kábíyèsí ní kíkì, ẹkú àdúró sí, kábíyèsí ọlọ́sọ̀, bàbá ní kíkì o, ìṣẹ́ ọmọdésì, ọmọ Bàṣírù, àlàmọ́ ẹbí ìṣẹ́ ọjọ́ sọ̀rọ̀. Ẹsẹ̀ orúkọ, ẹsẹ̀ lógúnlógún, àwọn ṣe lọ́gbọ̀nlọ́gbọ̀n, ikú òní páyé, àrùn oníṣẹ́ yìí. Àsìkò tẹ́ ẹ débi, ọ̀tọ̀ dùn sí o, ó dùn tẹ́lẹ̀, ó tún wá dùn sí o, kábíyèsí o. Máa gbọ́ àrẹ o, máa gbọ́, òní dá báwọn tó rò mí. Máa sọ fún wọn, kò ní ká báwọn tó lò ní ìgbì. Bẹ́ẹ̀ ìkọlá ní sọ bẹ́ẹ̀, fún wọn tó yóò bà yá ìwà láyé. Ìgbà sí àti ọmọ kò sẹ́ni bọ́dì ìtòrí o. Ààrẹ kàkà kan ẹ̀bù, orúkọ tó ń pè wá ní o. Àṣàlẹ̀ jẹ́ náà ń pè wá o. Àṣàlẹ̀ jẹ́ sí wọ́n gbowó dọ́là.
ó gbowó hero ó gbowó bounce ó ṣe ọlọ́run ọ̀gbọ́jú nìyí jẹ́. àìdí ẹlẹ́ni ọ̀pọ̀ ìsàlẹ̀ kó wà. kábíyèsí náà sọ bẹ́ẹ̀ wọ́n ní ó ṣe. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.